Ẹ káàárọ̀ ẹ káàsán ẹ kú ìyálẹ̀ta. Mo kí ọmọdé mo kí àgbàlagbà. Mo kí gbogbo ẹ̀yin ọ̀jọ̀gbọ́n tẹ̀ ń fòótọ́ ọ̀nù jáwé. Mo sì kí gbogbo ẹ̀yin ọ̀jọ̀gbọ́n tẹ̀ ń fòótọ́ ọ̀nù wàgbò. Á dára fún yín. Gbogbo ẹ̀yin eléwé àánú gbogbo yín ó dára fún yín. Ẹ yé jáwé ẹ̀jẹ̀ mọ́. Ewé àánú ni ẹ máa já. Ewé ò ní gbòdì mọ́ wa lọ́wọ́. Ẹ wo ewé yìí. Orúkọ àmọ̀rẹ́ yà máa jẹ́ dàsá. Ewé dàsá. Ewé yìí dá gan-an. Ó wúlò fọkùnrin, ó wúlò fóbìnrin. Ẹ̀yin obìnrin oní infection ẹ súnmọ́ bí. Bọ̀dọ̀ onípọ́ngilá ẹ súnmọ́ bí. Ṣé rí ewé dàsá yìí? Ẹ lo òyìnbó lọ́dọ̀ àwọn eléwé ọmọ. Ẹ lọ ọjà àtòkú bá a ṣe máa kà fún yín nínú audio program náà ní tó ń kà yìí. Ẹ lọ Ọ̀rànyàn nìbàdàn. Ẹ lọ ọjà Aba. Ẹ lọ Bódè. Ẹ rí ẹ lọ ọjà Amúsìn. Gbogbo bí wọ́n bá ti tewé ọmọ ẹ lọ ọbẹ̀ ẹlẹ́yin orí ewé dàsá. Ṣé wá rí ewé dàsá yìí? Ẹ wá ewé àjàrẹ̀rẹ̀. Ewé àjàrẹ̀rẹ̀. Ewé wo ni jẹ́ ewé àjàrẹ̀rẹ̀? Àsùn òyìnbó òun ní jẹ́ bẹ́ẹ̀. Àjàrẹ̀rẹ̀ tòyìnbó ń bẹ, àjàrẹ̀rẹ̀ ti Yorùbá ń bẹ. Ẹ gbìyànjú kẹ́ wá ti tèbóhùn pẹ̀lú ewé dàsá. Ṣé ń gbọ́ mi? Ẹ sè é. Ẹ gá ìdán onígun sí. Ẹ sè é. Ṣé ti sè é? Ẹ máa mu ìdá kan. Ẹ da ìdá kan sínú bowl. Ẹ máa jókòó lé. Kí lẹ́ni mo wí? Ẹ máa mu ìdá kan ní gbígbóná. Gbígbóná láíláí kọ́ o. Ẹ bá ti mu ìdá kejì, ẹ máa jókòó lé orí pọ́tì. Ẹ jókòó yẹn tí ìtì rẹ̀ yóò máa wọ̀ yín lára. Ẹ gbádùn mi. Ó dáa pípọ̀. Pàápàá jùlọ ẹni tí bá ń wojú Olúwa tàbí ẹ̀yin obìnrin tí infection bá pọ̀ lára yín. Ọgbọ́n infection púpọ̀ jù. Àwọn onígẹ̀ẹ́sì ní prevention is better than cure. Má dúró de kí àárẹ̀ òde ò tó lò ó. A máa ń lò sára lẹ̀. Kì í jẹ́ gbékúdè lára. Gbékúdè ti àkàbà kọ́ ní wí o pé èèyàn fi prevent ara èèyàn. Pé aburú ò ní wọlé sí ọ lára ní infection. Pé òfin treat ara rẹ̀ sílẹ̀. O lè ṣe ní powder. O lè ṣe powder rẹ̀ kalẹ̀. Ó já àwọn ewé yìí. Ó sa síbòjì ọgbẹ. Ó lọ̀. Ó máa bù sínú omi gbígbóná. Tó bá gbóná dáadáa. Bó ṣe mu. Ó sì máa èyí tó heat yẹn. Ó rí pé ó heat mọ́ ẹ lára. Ẹ wo ewé ò ní gbòdì lára wa. Wọ́n lọ tán lẹ́nu. Ó kùn ní kùbámbámú. Ó ń bẹ́ẹ̀ bí omi òkun. A máa fi ta wá lọ́rẹ. Ṣùgbọ́n fi ń da tí ẹ bá já ewé yẹn. Tí ẹ bá ṣe ní àgbo yẹn. Ó tún ṣiṣẹ́ ju powder lọ. Orúkọ mi ni Lukman ọmọ Ayédáre. Bàbá ọgbọ́n ọmọ ọ̀dọ̀ àgbà. Tẹ́nìkan ní bàbá ọgbọ́n lòun. Tí ẹ gbọ́ Lukman ọmọ Ayédáre kì í ṣe mi o. Kì í ṣe mi. Kí ni tó máa bàbá ọgbọ́n? Gbélé bọ́dọ́dọ̀ eléyìí yóò kọ́gbọ́n. Bọ́dọ́dọ̀ eléyìí yóò kọ́gbọ́n. Bọ́dọ́dọ̀ eléyìí yóò kọ́gbọ́n. Ọmọ tí ń jókòó táwọn àgbàlagbà tí ò ṣe ohun míì ju pé ń kẹ́kọ̀ọ́ ọ̀dọ̀ àwọn àgbàlagbà lọ. Ẹ rí bí àwọn àgbàlagbà ti sọ ọ́ lé ìkọnù. Ibi wọ́n ti sọ ọ́ lé ìkọnù. Ọ̀gbọ́ yọ̀yẹ̀ wa kò ní yẹ̀ ẹ́ lẹ́ o. Tí àwọn fídíò wa yìí bá dọ́wọ́ yín ẹ má dè mọ́lé. Àwọn èèyàn nídìí ẹ pín fún wọn. Kí ni mo wí? Àwọn èèyàn nídìí ẹ pín fún wọn. Nọ́mbà wo lẹ lè fi bá wa sọ̀rọ̀? +2348032983298 +2348032983298 gbà kan sí +2348133155111 +2348133155111
Your phone number Benin +23 +229 5465 1928 +229 5465 1928. Yẹ wá kò ní yẹ lẹ̀ ohun tá a fẹ́ lẹ́lẹ́dùà ṣe èyí tá a fẹ́ Elédùà yóò lè jìnnà sí wa gbogbo ohun tẹ́ ẹ bá fẹ́ má béèrè àfọ̀ṣẹ́ o má béèrè oògùn owó o má béèrè oògùn bọ́n o ìtọ́jú ara ọ̀rọ̀ ńlá làkàlà ni wọ́n ń jẹun ojú oorun ni iṣẹ́ rẹ̀ ọ̀lọ́ déédéé ni kàn sí wa àìsàn lọ́hùn gbogbo nǹkan padà sí dáadáa yóò yẹ wá kò ní yẹ ẹ lẹ́ o ire o ire o ire kàbìtì nílé gbogbo wa o.